Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mínú ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere ló yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn yé o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire. Olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀. Pẹ̀lú wòlíì ọlọ́run alààyè. Bàbá gbẹ̀yà mi nù aka àṣírí ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá ìfún àkúrẹ́rẹ́. Àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀. Mystery of Style. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò làmọ́dé dùn ọbẹ̀. Tọ́tọ́ lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdánsá wọn ò yára máa fọ́lọ̀ ẹ̀. Lórí Facebook, Instagram, tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún. Tàbí kẹ́ máa pè 08054353629. Ẹ lè sẹ́ndí date of birth. Oṣù àtọ́jọ́ tẹ́ ẹ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndí fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ. Kìràkìtà kò dọ́là, ká ṣiṣẹ́ bí ẹrú kó má dá nǹkan kan. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọmọ omi tí wọ́n ń lo ìràwọ̀ iná. Torí náà ni mo ṣe bọ́ síta láti wá sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹ gbọ́ mi dáadáa o. Àwọn kan ní ṣó possible kéèyàn jẹ́ ọmọ omi kó tún máa lo ìràwọ̀ míì mo ní possible. Àwọn kan nítorí pé àwọn jẹ́ ọmọ omi ṣó mì pé àwọn tí ń lo ìràwọ̀ omi. No, ọmọ omi ọ̀tọ̀, ìràwọ̀ ọ̀tọ̀, ẹlẹ́gbẹ́ ọmọ ọ̀tọ̀. Ẹ jẹ́ á ṣe bí àpẹẹrẹ fún ẹni tó ń lo ìràwọ̀ iná, ṣé ká kú pè lọ́mọ iná náà ni? Àbí fẹ́ni tó ń lo ìràwọ̀ erùpẹ̀, ṣé ká tún pè ní ọmọ erùpẹ̀ ni? No, ó yàtọ̀, ó yàtọ̀. Ọmọ omi òun ló mọ́ta gbà lọ́wọ́ olúwẹ̀rí, àbí bóyá wọ́n ń bo omi nílé rẹ̀, àbí bóyá nǹkan kan ṣàṣọ papọ̀ tó jọ mọ́ worshiping of the water, àbí bóyá ojú ọmọ pọ́n àwọn òbí rẹ̀ ní kékeré tí wọ́n lọ sọ́dọ̀ àwọn ìyá ọ̀ṣun tí wọ́n fún wọn ní omi tó fi rí ọmọ bí, àbí something like that ṣàṣẹlẹ̀. Wo tó bá jẹ́ ọmọ omi tó wá ń lo ìràwọ̀ iná lọ múra o, torí ẹ́límẹ́ǹtì méjì ló gbé jáde lára rẹ̀. Bẹ́ẹ̀ ni tẹ́ bá rẹ̀ tó jẹ́ ọmọ omi tó ń lo ìràwọ̀ erùpẹ̀, láti ẹ ti ń bá rí nǹkan máa lọ dáadáa. Ṣùgbọ́n tẹ́ bá rẹ̀ tó jẹ́ ọmọ omi tó ń lo ìràwọ̀ iná, nǹkan fẹ́ á máa difficult fún wọn. Àfi kí wọ́n ṣe kíni, kí wọ́n súnmọ́ àwọn tó mọ̀ nípa ìràwọ̀, kí wọ́n ṣe kíni, kí wọ́n bá wọn yanjú ẹ̀. Ọgbọ́n ò gbé kíní tó wà nílẹ̀, agídí ò gbé kíní iṣẹ́. Àfi kó farabalẹ̀ kó understand ẹ̀, àfi kó ní ìmọ̀ ẹ̀ gangan ni. Ó gbọ́dọ̀ ní ìmọ̀ rẹ̀, ìyẹn ló tó kó kọjá. Nọ́mbà mi ò yípo padà 08054353629. Follow wa Àṣírí Ìràwọ̀ Mystery of Star, Facebook, YouTube, Instagram. Gbogbo èèyàn náà kọ́ lálé lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Gbogbo ènìyàn lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn, bọ̀ kíákíá. Gbogbo èèyàn kọ́ náà lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Nítorí pé àwọn messages yẹn bó ṣe ń wọlé à ń dá wọn lóhùn. Àwọn messages yẹn dẹ̀ pọ̀ gan, jọ ẹ má bínú. So ẹ jẹ́ ká sáré sọ nípa ìràwọ̀ Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná. Gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March títí tó lọ fi dé 19 April ìràwọ̀ iná lẹ̀ ń lò. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July ìràwọ̀ omi lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Cancer. Gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August ìràwọ̀ iná lẹ̀ ń lò, à ń pè wọ́n ní Leo.
gbogbo wọn tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September ìràwọ̀ erùpẹ̀ òun lẹ́ ń lò à ń pè wọ́n ní Fígò. Gbogbo wọn tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October ìràwọ̀ afẹ́fẹ́ lẹ́ ń lò à ń pè wọ́n ní Libra. Gbogbo wọn tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November ìràwọ̀ omi lẹ́ ń lò à ń pè wọ́n ní Scorpion. Gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December ìràwọ̀ iná lẹ́ ń lò à ń pè wọ́n ní Sagittarius. Gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January ìràwọ̀ erùpẹ̀ lẹ́ ń lò à ń pè wọ́n ní Capricorn. Gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February ìràwọ̀ afẹ́fẹ́ lẹ́ ń lò à ń pè wọ́n ní Aquarius. Gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March ìràwọ̀ omi lẹ́ ń lò à ń pè wọ́n ní Pisces.